ẹ dákun mà ẹ̀yin àjò yẹn ẹ bá wa yàn díẹ̀. ẹ ṣe ní ọdún náà mi mọ̀ pé òun àti alágbò wọ́n ti jọ ń fẹ́ra wọn wọ́n ti jọ wọlé síra wọn lára so ọkọ mi ò ṣàṣe dáadáa mọ́ nínú ilé tẹ́pẹ́ tí n bá kí pé ẹ káàbọ̀ o yóò kàn jágbe mọ́ mi ni yóò wọlé tí kí dẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mo bá pè pé mọ́mí àbíbù mo ní ọ̀rọ̀ yóò yé mi pé mi ìmọ̀ kan tó mú bàbá Àbíkẹ́ mi ìmọ̀ kan tó ń ṣe báyìí fún mi máa ní pé ṣé mi ò níbi kankan tẹ́mi mọ́ náà ni pé àràgbé láyé ní èmi ò mọ̀bì kankan. ó nẹ tún sọ ọ̀rọ̀ kọ yín fún. bẹ́ẹ̀ ni mo ní èmi ò mọ̀bì kankan mo ní lẹ́yìn kí mẹ́mi sọ pé kí n máa ṣàdúrà dáàdì mi ló sọ pé mo ṣàdúrà wọn ò mú mi lọ́bì kankan rí mi gbé mi tí ẹ̀ mọ́ anybody nígbà ni ó dà pé àwọn ní bàbá kan lámúdà tán ti kó wá so mo mọ ilé bàbá yẹn mo kàn lè márùn tí orúkọ àmùdá ó jèrè. bẹ́ẹ̀ ni ẹ sì mọ bẹ́ẹ̀. mo mọ ilé bàbá yẹn kì í sí ìkan yóò ní bàjẹ́. àmín ẹ so. mo mọ ilé bàbá yẹn ní ìsìpọ̀ mi mọ orúkọ wọn. bàbá ẹ bá tọ́ sókòtò. so èèyàn sẹ́yọ. mo ṣe mú mi lọ síbẹ̀ èmi wá ń bi wọ́n léèrè pé àmú ní mi ìmọ̀ lówó lọ́wọ́ pé wọ́n máa béèrè owó náà ní kí n má wọrí pé àwọn máa yá mi ní owó ìyún táwa yá àbíbù lábàjọ lọ bẹ̀ nígbà tá a débẹ̀ wọ́n ti kọ́ bàbá bá wa ní bàbá bá ń lé bàbá wa níta ni bàbá wa wọlé bàbá wa pé àwọn wọlé mi ṣàjókòó wọ́n ṣàjọ sọ̀rọ̀ mi ìmọ̀ kan tán jọ sọ bí wọ́n ṣe padà pè mí ní ẹ̀ pé kí n wọlé àjẹwọlé wọn ní kí ló ṣẹlẹ̀ mú de ṣàlàyé fún wọn ní àwọn. ẹ̀yin kọ́kọ́ jókòó ń ta. àwọn méjèèjì kọ́kọ́ wọlé. ẹ̀yin àti àbíbù jókòó ń ta bàbá ò tí ì dé. bàbá ò tí ì dé wọ́n gbà tí bàbá dé wọ́n mú ya àbíbù wọlé ẹ̀yin wà ń ta. bẹ́ẹ̀ni. ní ọjọ́ sọ́nu lé. mi mọ̀. ẹ mọ̀ ọmọ ti kú lóko yọ ọ̀gbọ́n lé. so wọ́n ṣáà ní pé kémi wọlé pé kí n orí ìyá yín gan ló try. o kò sọ pé òun ò pa mí. ṣé ìyá yín ti kú tipẹ́. mi ò tí kú. wọ́n máa ṣàdúrà o. ẹ ǹlẹ́. so wọ́n ṣáà mú mi lọ wọlé mo wá ní pé wọ́n wá ní kí mo fẹ́ mo wá ní pé ọkọ mi ni wọ́n wá ní pé ọ̀rẹ́ mi tẹ̀ ti ṣàlàyé díẹ̀ gan fún àwọn ń bẹ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ ni pé màá gbọ́n bàtà rẹ̀ ẹsẹ̀ bàtà tó bá bọ́ sẹ́nu ọ̀nà pé màá gbọ́n yẹ̀pẹ̀ bẹ̀ sínú pépà wà fáwọn ọkọ yín bẹ́ẹ̀ ni ipe yóò mọ dúró ńlé páwọn ó ṣe nǹkan fún mi tí ó fi mọ dúró ńlé kò ní mọ wọlé lóru bí ṣe ń wọlé lóru mọ́ pé dẹ̀ má dẹ̀ ra ìkìrí ẹran kan pé màá fi sún ojú ara fúnjọ́ mẹ́ta. so lẹ́yìn ọjọ́ kẹta yẹn pé màá wá mú wá. ṣé ẹ wo fíìmù àfàsùlẹ̀. mo rí pọ̀ gan pa. ẹ tù mí náà. ẹ gbọ́ afakọ́sọ̀ wa lè pa ok bàtà ṣàkúrò ń bẹ̀ mọ́ ni àwọn èèyàn ò gbọ́n tán sọ. ó ní ìyá àbíbù. wọ́n gbọ́ wọlé tí ń dùn. wọ́n gbọ́ ẹ mọ̀ sọ̀rọ̀ yín lójú. mo ní ìyá àbíbù mo ní mi ò bẹ́ẹ̀ akíní ilé wọ́ọ̀kù mo ní ẹ̀rù ń bà mí ní bá ní kí ni àràgbélayé ṣé tọkọ yín bá ti lójú mi ń ta nǹkan ṣe fẹ́ mọ̀ ni ọkọ̀ tí ò ṣe báyẹn sí yín rí táyìn náà mọ́ ròyìn ẹ̀ pé èèyàn dáadáa ni tó wá di ṣàdédé change báyẹn tó ń ṣe báyẹn sí yín ṣẹ́yìn ò ti mọ̀ pé ejò lọ́wọ́ nú ni mo wà confused so bá a ṣe délé mo gbọ́n bàtà yẹn bọ́ ṣe ní kí n gbọ̀n mo dẹ̀ ra ẹran bọ́ ṣe ní kí n rà mo lò first day second day third day mo bá ní mo ní mọ́mí àbíbù mo ní téèyàn ò bá kí n ṣe ìkà mo ní kò yẹ kó jẹ́ pé èèyàn lè yóò tún fún ní irú ẹran ilé ìjẹmọ́ lẹ́yìn ìjọ kẹta mo ní tí ò bá nífẹ̀ẹ́ mi mọ́ ni kó fi mí lẹ̀ mo ní mi ì lè ṣe ọ̀rẹ́ ọkàn ò jẹ́ kí n gbádùn mo ní mi ò lè ṣe ní bá ní. tẹ́lọ̀ ọkàn ò ní mọ̀ọ́rùn. mo ní. bẹ́ẹ̀ ọ̀fẹ́ rán bẹ̀ nǹkan tẹ́lọ̀ ò ní mọ̀ọ́rùn. mo ní mo ti gbọ́ wọ́n ní àwọn ti gbọ́ mo wá yọ ẹran yẹn lójú wọn mo ṣáàjùnù sí ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa tí mo ti kọ̀ rárá mo ṣáàjù ẹran yẹn lọ síbẹ̀ mo dẹ̀ mú kíní pépà ẹsẹ̀ yẹn mo dẹ̀ mú lọ mi ì mọ̀ yìí pé mo ti fara mi léyà bíbù lọ́wọ́ mi ì mọ̀ yìí pé ìka èèyàn ni mo finú wénú mo jẹ́wọ́ wá lè wojú èèyàn lórí ọ̀rọ̀ yá bíbù kò sẹ́ni tí ò tí ì bù tán kò sẹ́ni tó jọ wálé lójúmọ́ lórí ọ̀rọ̀ yá bíbù yìí kò sẹ́ni tó jọ lójúmọ́ kò sẹ́ni tí ò lè bá jà torí ọ̀rọ̀ yá bíbù yìí ó ń sọ fẹ́mi yìí pé tí bá fẹ́ lọ kú ni kí n lọ kú pé kò sí kankan tí mo fẹ́ ṣe fóun wípé ẹni tóun ò fẹ́ lóun pé èmi ń pariwo pé òun ò fẹ́ tẹ́lẹ̀ òun ẹ̀sẹ̀ wàá fẹ́ ní ìsìn ni pa ìgbà yẹn mo ti mọ̀ pé nǹkan ti ń ṣe mí pé ìyá bíbù for all people tó bá fẹ́ fẹ́yàn lọ fẹ́yàn ń tà mi ò gbọ́bìnrin wálé kí n sọ pé kó má fẹ́ lé mi kí ló ṣẹlẹ̀ ká sọ pé bóyá ní ti beauty gan ìyá bíbù ò da tó mi ní gbogbo ọ̀nà. àwọn èèyàn orí yín ni àwa náà rí wọn jọ wà. mo ní báwo ló ṣe máa jẹ́ ìyá bíbù ọlọ́mọ márùn-ún ló wà fẹ́ lé mi ọlọ́mọ mẹ́ta kí ló ṣẹlẹ̀ aṣáájọ fà tó jẹ́ pé ó sọ fún ẹni tó kù fúlàdé ẹni yẹn ti kú ń ṣe ó sọ fún ọ pé tẹ́mi bá wálé òun wá sọ pé òkú méjì ó bọ̀ lọ́hùn lé bẹ́ẹ̀ mi ṣe kúrò ní ibi ibẹ̀ nìyẹn
mo fi inú wénú ni mo jẹ́wọ́ o. ọjọ́ tí wọ́n lé ìyá àbíbù kú òun ilé tó ní ẹ fẹ́ sùn ọ̀dọ̀ bó lẹ ṣe tó fi sùn bó ló sùn. ok níjọ́ yẹn òun àtọkọ ẹ̀ jà wọ́n ti jọ máa ń jà lórí ọ̀rọ̀ ìyẹn àwọn òde èmi gangan personally mi mọ̀. nítorí fi pa lórí náà nù gbọ́ àwọn nǹkan ní ọmọ. èmi gangan personally mi mọ̀ pé nǹkan báyẹn ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi náà sì ni so wá sọ́dọ̀ mi pé ó bọ́ sí 11:15 níjọ́ náà pé ilẹ̀ ti ṣù wọ́n á ní pé ibo lè fẹ́ máa lọ lálẹ́ ìbánu ní pé tí n bá tiẹ̀ jọ pé kí n jẹ́ kó ń sun ọ̀dọ̀ mi di ọ̀la mo ní kẹ́ ẹ sùn ọ̀dọ̀ mi ẹ já lọ bẹ bàbá àbíbù ó ní rárá o kóun ò lè jẹ́ kó pa àwọn kí ilẹ̀ fàtò tó báyìí ṣó jẹ́ wọ́n pẹ́ ni ó ṣàníyàn ó tún ti gbéṣẹ́ rẹ̀ lẹ́ẹ̀mọ́ bí ṣe máa ń ṣe n bá dẹ̀ pé ọkọ mi náà pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ pé ṣé wàá yọjú sí wọn ẹ bá lóun tẹ̀ fẹ́ dá sí àárín yẹn pé òun ti dá sí pé kò work. ó kú mọ tẹ́yìn ọmọ. mi mọ nǹkan kan n bá ní ó dà mọ́mí àbíbọ̀ yàrá ẹ jẹ́ ká jọ sùn àwọn ọmọ mi máa sun ilẹ̀. n bá gbà láàyè. ẹjọ́ sórí bẹ́ẹ̀dì. àti ẹjọ́ sórí bẹ́ẹ̀dì bí ó ṣe di alẹ́ pátápátá tí àwọn ọmọ mi fẹ́ wọlé wá ní mọ́mí àbíkẹ́ mọ̀jẹ̀ kó ń sùn ọ̀dọ̀ yín pé táwọn ọmọ yín bá jí lóru tán bá fẹ́ tọ̀ pé wọ́n lè rí òun kàn sọ fáwọn ọmọ òun káwọn ọmọ òun sọ fọ́kọ òun kọ́kọ́ òun mọ̀ báyìí ọkọ yín jà kóun lọ sùn 3rd room torí 4 bedroom flat ni mo wá níwẹ̀ fóònù náà kúkú wà ń bẹ ẹ lọ sùn bẹ̀ tèmi bá dẹ̀ ti bọ́lẹ̀ lálẹ́ bá yòókù dàrọ́ ọ̀la mi mọ nǹkan kan mọ́ èmi dẹ̀ wọlé ń tèmi mo dẹ̀ sùn nígbà tó di bóyá bíi ìgbà tó yẹ pé yàrá yẹn ò wulẹ̀ kàn mí àwọn ọmọọṣẹ́ náà ń lo bẹ̀ mi kì í túnbẹ̀ ṣe rílì túnbẹ̀ ṣe àfihàn kọ̀ọ̀kan tó bá wù mí kì í túnbẹ̀ ṣe. sọ́spẹ́sì pọ̀ kí ló ṣẹlẹ̀. nígbà tó di following week mo ṣáà ní pé kí n máa túnbẹ̀ ṣe mo bá rí pàǹtì yá mi. má ṣubú jọ̀ọ́ má ṣubú má ṣubú. alájì wálé ò kì í ṣe ẹni tó máa ń wojú èèyàn mo fi rọ̀túlù láì búra sí i ọkọ mi ò kì í jà kì í báyàn jà kì í báyàn tí n bá báyàn jà tó bá jẹ́ pé mi gangan mo báyàn jà yóò sá fún mi lé fọ́sẹ̀ méjì tí ò ní wálé rárá toró hé ti jà kì í dẹ́ báyàn fa nǹkan kan bó ṣe wá dorí ìyá bíbu tó wá takú ìdí òye mi. ẹ mà fẹ́ máa sunkún. kó tó lòun ò lè sùn bẹ̀ yẹn ó tún lọ bọ́kọ yín. wọ́n ní mission jọ yẹn ni wọ́n jọ plan ẹ̀ ni. yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà ní ìyá ìyàtọ̀kọ̀ jọ ń sùn. àdúgbò tẹ́ ń gbé yẹn ìgbésẹ̀ wo wọ́n gbé lórí ọ̀rọ̀ yìí. wọ́n kúkú pè wá sí landlord meeting ibi tí mo ti mọ̀ yìí pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gan-an ó ti ṣẹlẹ̀ sẹ́yìn kémi tó mọ̀ torí the first person tí mo kọ́kọ́ gbọ́ lẹ́nu bàbá àbíbù náà ló kọ́kọ́ sọ fún mi pé ọkọ mi ń fẹ́ ìyàwó òun tí mo ti ẹ̀ bú wọn ganjọ́ yẹn pé ṣé ẹ mọ nǹkan tẹ̀ ń sọ ṣá báwo lọkọ mi ṣe máa fẹ́ ìyàwó yín for all people mo ṣáà tún bú wọn àbúrò bàbá bíbù náà tẹ̀lé wọn wá ń jọ yẹn ìyàwó àbúrò yẹn náà tẹ̀lé wọn wá tán wá kànlẹ̀kùn kíchìn mi tán bẹ̀rẹ̀ sí ní bú mi jọ yẹn tàtẹ̀ fẹ́ já ṣùgbọ́n táwọn alálọ́ dẹ́ pé wa wọ́n ní káwọn méjèèjì búra. táìmù kí ni táìmù wo ló ń wò irú ọ̀rọ̀ ilé ọmọ wo táìmù sí. kò lè àlè parí ẹ. èèyàn ń sunkún báyìí ọ̀ ń sọ táìmù. àárẹ̀ wọn. kẹlẹ̀bẹ̀ balẹ̀ sára gírí ọlọ́kùnrin ọmọ bíi tí nǹkan gbé ń sèun lára náà. ó ti kú òní ọkọ rẹ̀ for no reason. lẹ́sùn finú tán yàn. sẹ́tà àgbàna á yanjú ẹ̀. kọ́ yanjú ni o. á yanjú ẹ̀. ọlọ́wọ́ bá wa yanjú ẹ̀. kọ́ yanjú kọ́ padà lé ọkọ ẹ̀ ni o. á yanjú ẹ̀ wálé náà ń gbọ́ báyìí. ẹ má sọ̀rọ̀ lọ. so wọ́n ṣáà ní pé kan búra pé káwọn méjèèjì búra ọkọ mi sọ pé òun ò kì í ṣépè tóun ìyá ìbú náà sọ pé òun ò lè búra ngbà ó sì àwọn sọ pé wọn ò búra ni pé tí wọn bá ti búra pé àwọn tẹ̀mọ̀ pé lóòótọ́ náà ṣe ìyá ìbú bá gba àdá náà bá ṣáfi búra bí ó ṣe búra ńjọ́ yẹn ló bá ṣá lọ lálẹ́ ẹjọ́ yẹn the following day ni bàbá bíbù tún lọ ń rìpọ́tù èmi fún àwọn láńlọ́ọ̀dù wípé èmi ń useless ìyàwó òun èmi ń pariwo lé lórí pé olóbò olè ni èmi ń ṣe gbá èmi ń ṣàwo mo ní ṣé mo wá rò pé nǹkan kan ti ń ṣe máa yẹn gangan personally fún rẹ̀ torí pé gbà tí wọ́n máa ń travel wọn ò send owó rárá wọn send owó tẹ̀ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta sí àkáǹtì mi tí mò ń withdraw fún ìyàwó wọn so ó wulẹ̀ ti kó ọkọ ẹ̀tẹ̀ pátápátá ó ti sọkọ ẹ̀dá kan tó fẹ́ sọ́dà káwọn ọmọ nàìjíríà gbà mí kó má bá bàbá bì kẹ́dẹ́ bi tí ó ti dẹ̀dùn arinlẹ̀ kó má gbọ̀ngbù kó má gbé ilẹ̀ fẹ́ mi kó bẹ́ẹ̀ mi fílẹ̀ bí tó bá dé yẹn ó kú ti àchífù kan tó fẹ́ àchífù ó ti bá kọ́lé ṣùgbọ́n kó fílẹ̀ fẹ́ mi kó fílẹ̀ fẹ́ mi tó ṣe bẹ́ẹ̀ náà ti tó kó jẹ́ kó ráyè tọ́jú àwọn ọmọ rẹ̀
èmi náà sì lé nísìn mi ìtẹ̀rù ti wọnú lé yẹn bàbá bìkẹ́ mi ìtẹ̀ ìdẹ̀wọ̀sẹ̀ tó tún fún mi powder àwọn tó wà lákùrú lè jẹ́rìí sí èmi àtọ̀rẹ́ mi kàlájọ́ jáde níjọ́ yẹn mo ti jáde síta tán kó tó di pé mo rántí pé mi máa kó powder lọ́wọ́ ni àpé kí n gba ilé white powder ni n bá dà sọ́wọ́ mo bá ṣe báyìí n bá kàn fi gbọ̀n ojú mi àtọ́dún náà ni mo ti dìgbẹ́ lójú ọkọ mi àtọ́dún náà mo ti dìgbẹ́ lójú ọkọ mi tó pé kì í tiẹ̀ fẹ́ rí mi kì í fẹ́ rí mi rárá. ṣé ìmọ̀lẹ̀ bàbá yẹn tẹ́ lọ́wọ́ àlámùdá. mo mọ̀ bẹ̀ dáadáa. kó tó di ọjọ́ Wednesday àádébẹ̀. bàbá tó wà sórí ètò. bàbá yẹn lámùdá lọ́wọ́ orí ètò yìí. mo mọ̀ bẹ̀ dáadáa. ẹ wá gbọ́ o ẹ̀yọ́ ọmọ Nàìjíríà. Alhaji ní Ọbádára wọ́n jọ ń gbé kó tó di pé kó lọ síbi tó kó lọ yẹn ẹ̀yà àbíbù èmi tírèsì wọn débẹ̀ àtọkọ mi mo tírèsì wọn débẹ̀ tẹ́pẹ́njọ́ yẹn gan àwọn ọmọ ọjà bá mo fẹ́ ha pankẹ́rẹ́ lé wọn lọ́wọ́ kan lọ́ọ́ bá mi nà kán nà láràn já òòó ni ìyáálé mi ló ní pé kì í mọ̀ ṣe bẹ́ẹ̀ ìyàwó ẹ̀gbẹ́ ló ní pé kì í mọ̀ ṣe bẹ́ẹ̀ tó yẹ pé bàbá bì kí ó mọ̀ bá tara ìsàtẹ̀wà ṣọ́ọ̀bù òun lè mọ̀ dáná lé ọkọ tẹ́mi ò lè pè ránṣẹ́ tó ń bá mi kọ̀ǹtró rẹ̀ bó ṣe wù ú ẹ sábà mi bẹ́ẹ̀ kí o gba àwọn abiyamọ ayé kan gbà mí ẹ bá mi bẹ̀ yá bí bu o kó fọkàn mi lọ́rùn sílẹ̀ o kó fi ilẹ̀ o tó gẹ́ ẹ̀yìn tó ṣe láyé rẹ̀ ti tó báyìí kó fi ilẹ̀. ẹ ṣe n tó wù mí ọ yàtọ̀ sí n tó wù mọ́gàjì. ọmọnú mi ni. èyí náà ni àìmọ́nú náà ló sọ. ibi àbára wa dé yìí àtàrí rẹ tó dé yìí ikọ́ ni mo bá mi sọ̀rọ̀ á pè plọ̀tì tó ta gbogbo tàrí rẹ kù. ó náà lọ tà á. n tó wù mí yàtọ̀ sí n tó wù ọ́. kí ló wù ọ́. ìfẹ́ kí ẹbí kankan wá sórí ètò ìjọ mẹ́jọ. ok. àwa yìí náà mo fẹ́ ká wá ká dẹ̀ sọ fọ́mọ Nàìjíríà pé Ọlọ́run ti bá wa yanjú ẹ̀. ọ̀tàn. kí ìyá àbíbù kí ìyá àbíbù. no kí ìyá àbíbù àtàwọn ẹbí ìyá àbíbù. ó lóun ọ̀lẹ́bí. àwọn àti ìbẹ́bí ló bá wa. ẹbí wọn tẹ̀lé wọn wá ń jò ní. àǹtí rẹ̀ tó wà lábẹ́òkúta àti ìbọ̀dá rẹ̀ kan. ṣé ẹ mọ ẹbí wọn dáadáa. àǹtí yẹn náà ni mo mọ̀ àǹtí yẹn ló bá mi sọ̀rọ̀ fóònù lọ́dún kan pé ìgbà tí ó gbọ́ pé bàbá bíbù sọ wípé ọkọ mi ń fẹ́ ìyàwó òun wọ́n wá pè mí sórí wọ́n wá pè nọ́mbà ìyá bíbù wá gbé fóònù fún mi wọ́n wá sọ fún mi pé kò sí nǹkan kan tó máa fọ́kọ ẹ ṣe o kò fẹ́ o bí bàbá bíbù ṣe máa ń ṣe wọ́n rán ẹnìyẹn o fílẹ̀ o má dá bàbá bíbù lóhùn ẹ̀jẹ̀ ń ṣàmọ̀jẹ̀ kárí yín tí yín bàjẹ́ nǹkan kan báyẹn so ìjọ yẹn gangan ni kọ́ bàbá bìkẹ́ wọlé sórí fóònù ìyá bíbù kò sálẹ̀ burúburú kí n mọ̀ dá fóònù nọ́mbà ọkọ mi mọ̀ kò stọ̀ rẹ̀ bọ̀ nọ́mbà yẹn wọlé tí n bá sùn tí mo ti sùn for the first 4 hours tó bá jí mi tó bá ní kí n sọ nọ́mbà ọkọ mi mo mọ̀ lórí bó ṣe wá wọlé báyìí mo rò bóun náà ti rí i pé òun bí àwọn ti fúnra wọn tàn pé kò fẹ́ wọlé bó ṣe já fóònù yẹn gbà lọ́wọ́ mi nìyẹn mo wá wọ́n dà pé bàbá bìkẹ́ iná òkú lórí fóònù ká bá sọ pé bóyá ó fẹ́ bá sọ̀rọ̀ ni pé bóyá ó fẹ́ bá mi sọ̀rọ̀ ló fi pe nọ́mbà rẹ̀ kò sí kan tó mo tún gbójú mo tún fi bẹ́ẹ̀ lẹ̀ pé kí ló lè ṣẹlẹ̀ èmi ni mo mú wọn mọ́ra wọn o kì í ṣọkọ ẹ o èmi ni mo mú ìyá àbíbù mọ bàbá àbíkẹ́ o. ẹ já sí báyìí ìyá àbíbù ibi tó o bá wà ọmọ Nàìjíríà fẹ́ rí ọ ṣùgbọ́n kì í sórí rédíò bàbá àbíbù ìyá àbíbù tí mo pè yẹn àwọn ẹbí ẹ tó bá wà lárọ̀ọ́wọ́tó kó wọn lẹ́yìn àfà bàbá àbíbù ọmọ Nàìjíríà fẹ́ rí ọ kì í sórí rédíò àtàwọn ẹbí rẹ. Wálé Alágbò ọmọ Nàìjíríà fẹ́ rí ẹ àtàwọn ẹbí rẹ kì í sórí rédíò ta ló tún kù ẹ̀yin náà ọmọ Nàìjíríà fẹ́ rí yín àtàwọn ẹbí yín kì í sórí rédíò gbogbo igun tọ́rọ̀ yìí kàn láti fún láǹfààní láti sọ̀rọ̀ lórí rédíò àkókò rédíò wà nígbà wá láti yanjú ẹ̀ lórí rédíò ṣùgbọ́n àfẹ́kọ́ yanjú ni àfẹ́ filẹ̀ open fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin tá a pè pátápátá ẹ jẹ́ á pàdé lọ́jọ́ wo. ọjọ́ Wednesday náà ni ó jẹ́. Wednesday ke. àárọ̀ torí pé a ní kan lọ́jọ́ Tuesday. àti ní kan ìyẹn àwọn bàbá lórí kátólọ́mọ yẹn lóró. ìyẹn náà dẹ̀ lé díẹ̀. ìyẹn náà lé díẹ̀. kọ̀tìkìtì tí wọ́n jẹ́ Wednesday. láàárọ̀ Wednesday a wà fún wọn rìpọ́ọ̀tì lálẹ́. a wà fáwọn èèyàn rìpọ́ọ̀tì bí abábadé lálẹ́. ẹ jẹ́ á sọ̀rọ̀ ní igun mẹ́rin yàrá ẹ jẹ́ kí oníkálukú sọ ọ̀nà àbáyọ bó o ní ọ̀rọ̀ yóò ṣe jẹ́ rodò tí ó jẹ́ lọ mú mi bó o ní àwọn ọmọ Wálé Alágbò
ni wọn ò ṣe ní gbọ́tàn yìí lọ́la kí wọ́n máa ṣépè fún ìyá àbíbù. bó o ní àwọn ọmọ tóbìnrin yìí bí fún Wálé Alágbò ni wọn ò ṣe ní dọ̀tá àyà wọn lásìkò ọ̀tá bàbá wọn lásìkò tí wọ́n ní ìyá àbíbù fún wọn jẹ tó bá dá lójú wọn. bó o ní bàbá àbíbù ó ṣe máa gbégbé ayé àlàáfíà torí pé bí mo ṣe ń wo bàbá àbíbù yẹn ó ti wà frustrated thank you ọ̀dà pé rárá kò sí nǹkan tí ò lè ṣe bó ṣe wà yẹn kò sí nǹkan tí ò lè ṣe. ẹ máa mọ yes thank you Olúfúnkẹ́ Ọdẹ́lẹ́yẹ Babalẹ̀yẹ ìyá wa ẹ ṣe nǹkan yóò ní bàjẹ́ wọ́n ní babaláwo ńkọ́ babaláwo lámùdá ẹ máa retí oníṣẹ́ Oríyọmí tàbí kẹ́yìn kó kúkú wá fúnra yín lọ́la pé èmi ni o àbí kásìjọ pàdé ní Salinsile lọ́jọ́ Wednesday láago 10 àárọ̀ ṣẹ́ni pa àsọ fúnra wa. no ẹ̀mí ni trailer ni èèyàn máa tí bá ti fà á ọwọ́ wa kì í ọwọ́ wa àbí èsì wàhálà ẹnìkan ti fi ọ̀sẹ̀ ẹ̀yẹ̀ ń bí oní ọmọ gàjí half a plot. mo ti sọ fún ọ kí mi láìkí ẹ. madam ẹ máa lọ ọlọ́run ó yanjú ẹ ẹkún yín ó dẹ̀rín ọlọ́run ó gba ìtọ́ yín fún yín tí ẹ tí ì lọ́kọ mi o rárá sà ẹ lọ́kọ mi dàbà Wálé Alágbò náà dẹ̀ níyàwó mi ti níyàwó ìyàwó ṣé ìyá àbíbù.